Èèyàn lé èwo lẹ́ṣẹ̀ o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ registry èyí tí wọ́n yọ orúkọ Queen Naomi kúrò ní inú ẹ̀ òun ni a tún padà sí nítorí wípé ọ̀rọ̀ yìí ó ti di wàhálà. Wọ́n ní wọ́n da gbogbo ọ̀rọ̀ yìí lé àǹtí Wahala lórí. Wọ́n ní àǹtí Wahala wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí, nǹkan tí à ń gbọ́ nìyẹn. Wọ́n ní wọ́n dẹ̀ ń sunkún lójú bàbá Erin ńlá wípé àwọn ò mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọ́n ní wọ́n mọ̀ nípa ẹ̀. Ipe nítorí gbogbo àwọn orúkọ àwọn olórí tán wọ inú registry yìí kò yẹ kó wọbẹ̀ nítorí pé wọ́n ti ṣeré tó àwọn. Wọ́n ní èèyàn kan tó yẹ kórúkọ ẹ̀ wà ńbẹ̀ ni àǹtí Wahala. Wọ́n ní toró ti ṣe mẹ́ta nínú àwọn ritual yẹn. Ẹ mọ̀ pé Queen Naomi ti parí gbogbo ritual yẹn, wọ́n ná 13 ritual ni wọ́n ṣe kó tó dé pé wọ́n fẹ́ bàbá Erin ńlá wípé ìtorí ẹ̀ ni orúkọ wọn fi wà ńbẹ̀. Wípé ẹni tó wá lọ yọ orúkọ yìí kúrò ò ní wọ́n ń ṣe investigation lórí ọ̀rọ̀ yìí nítorí pé nǹkan tí wọ́n ṣe láti yọ orúkọ Queen Naomi kúrò kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré, wọ́n ní parọ́pò gan. Wọ́n ní wọ́n take ọ̀rọ̀ yìí up pẹ̀lú àwọn elders ni wípé wọ́n gbọ́dọ̀ get to the bottom of this matter. Ipe àǹtí Wahala àti ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n demand fún registry ìwé yìí lọ́wọ́ Akowe. Wọ́n ní wọ́n dẹ̀ máa ń ṣe nítorí pé tán bá fẹ́ lọ fún activity. Wọ́n ní so ìgbà tí wọ́n gba ìwé yìí wọ́n ní ó ya akọ̀wé lẹ́nu nígbà tí wọ́n máa dáwé yẹn padà tó ti yọ orúkọ Queen Naomi kúrò lórí ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní àǹtí Wahala ń sọ wípé ẹ̀gbọ́n òun yìí àǹtí òun yìí wípé kò nífẹ̀ẹ́ òun wípé ó wá láti set òun up ni wípé láti ìgbà tí òun ti fẹ́ kábíyèsí wípé kò nífẹ̀ẹ́ òun even nǹkan kóun tó fẹ́ kábíyèsí wípé kò nífẹ̀ẹ́ wípé gbogbo nǹkan tí àǹtí òun yìí máa ń ṣe òun ni kó máa mọ̀kún wípé òun ti dàgbà òun ò lọ́kọ wípé oríṣiríṣi nǹkan ló máa ń sọ fún òun nígbà yẹn wípé ìgbà tóun dẹ̀ ti fẹ́ bàbá Erin ńlá wípé inú ẹ̀ ò dùn sí òun nítorí pé òun fẹ́ bàbá Erin ńlá. Wọ́n ní àǹtí Wahala ń sunkún ni o. Wọ́n ní kábíyèsí dẹ̀ ni kò sí nǹkan tó kàn àwọn nípa ẹkún tí àǹtí Wahala ń sun. Wípé tí àǹtí Wahala ò bá mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí pé kí ló dé tó gba ìwé lọ́wọ́ akọ̀wé. Ẹ̀yin èèyàn lé ogun láyé o. Ogun láyé o, àfi kọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún wa o lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tí a mọ̀. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tí àwọn sisi wa gbogbo yìí ṣe. Látìgbà tí wọ́n ti ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Kí ni kókó gan-an náà? Ṣé nǹkan tí wọ́n ti torí ẹ̀ ṣé ó rí bẹ́ẹ̀? Ẹ fẹ́ tún Queen Naomi àti bàbá Erin ńlá ká. Àtìgbà tẹ́ ti ń ṣe wọ́n túká. Àtìgbà tẹ́ ti ń ṣe wọ́n túká. So kí wá ló dé tí ẹ fi wọ́n sílẹ̀ kí ẹ jẹ́ kí wọ́n gbé ilé ayé wọn kàn ṣe ohun rere? Kí ló dé tí ẹ fi wọ́n sílẹ̀ kí ẹ jẹ́ kí wọ́n enjoy life wọn? Ó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ pé wàhálà lénìí ìdààmú lọ́la òun nìkan lẹ̀ ń rí fà òun nìkan lẹ̀ ń tẹ̀lé. Wọ́n ní kábíyèsí tí wọ́n ní ẹ fìyàwó òun sílẹ̀ ẹ fọmọ òun sílẹ̀ wọ́n ní irọ́ ni. Wọ́n ní tí bàbá Erin ńlá bá ti sọ̀rọ̀ báyìí bí ìgbà tó yẹ pé ẹ̀yin etí yín báyìí ni ọ̀rọ̀ yẹn ń bọ́ sí ni. Odindi registry inú ààfin ẹ̀dẹ̀ lọ mú ẹ̀dẹ̀ lọ parẹ́ ẹ̀dẹ̀ lọ yọ orúkọ Queen Naomi kúrò ẹni tó bímọ tó bí àrẹ̀mọ fún bàbá Erin lẹ lọ yọ orúkọ ẹ̀ kúrò. Àwọn èèyàn níkà o. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí Waye àti àǹtí sisi R wọ́n ní wọ́n close gan. Wọ́n ní wọ́n close gan wípé kò sí nǹkan tí wọ́n ń bára wọn sọ. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o ẹ̀yin ará lé. So ibi tí ọ̀rọ̀ yìí ti jẹ wá ní ìsìn kò yé wa ṣùgbọ́n wọ́n ní ìkọ̀kan nínú àwọn sisi wa gbogbo kò yẹ kórúkọ wọn wọbẹ̀ torí wọn tí ì ṣe ritual àkọ́kọ́ jẹyọ kọ̀ọ̀kan lọ. Wọ́n ní àǹtí Waye nìkan ló ṣe mẹ́ta
ipe so àǹtí wa ayé nìkan ló yẹ kórúkọ rẹ̀ wà ń bẹ̀. Ipe bí gbogbo wọn ṣe wá lọ kọ orúkọ wọn sí inú ẹ̀, wọ́n ní ó ń ya bàbá Erin ńlá lẹ́nu wípé kò yẹ kí gbogbo nǹkan báyìí kó ṣẹlẹ̀. Ìtorí ẹ̀ ni wọ́n fi fa akọ̀wé. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ti di ọ̀rọ̀ wàhálà o. Wípé àwọn elders àti parọ́pò wọ́n ti dúró lórí ọ̀rọ̀ yìí pé wọ́n fẹ́ get to the bottom of this matter. Wọ́n fẹ́ mọ ẹni tó ṣe gbogbo wàhálà yẹn, tó fa gbogbo wàhálà yìí lẹ́sẹ̀. Wọ́n ní òun ni wọ́n rojọ́ lé lórí nísìn nínú ààfin bàbá Erin ńlá. Ẹ rí pé ilé ayé ilé ẹ̀yin ara lé. Ẹni ẹlẹ́ni ẹ̀ ṣáfẹ́ kó padà sí inú ilé ọkọ ẹ̀. Kí ló dé, kí ló ṣe fún yín? Kí ni Queen Naomi ṣe fún yín tẹ́fẹ̀ jẹ́ kó rí mú mi? Kí ni Queen Naomi ṣe fún yín tẹ́fẹ̀ jẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀? Wọ́n wọ̀n ní yín títí. Àǹtí wa Emily sí ẹsẹ̀ kan níta ẹsẹ̀ kan nínú ilé ni. Nítorí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀, wọ́n ní wọ́n ẹ̀ṣẹ̀ parí gbogbo àwọn nǹkan tó yẹ kán parí ni. Wọ́n ní kábíyèsí ò dẹ̀ gbà láàyè láti fi gbogbo ara jókòó sí inú ààfin yẹn. Kí ló dé tó yẹ pé fúnra yín gan lẹ̀ ń wá wàhálà? Bí a ṣe gbọ́ náà nìyẹn táǹtí wáyé tó lọ ń sọ fún Sinmi àti Tadéníkáwé pé wọ́n lè sun ibi tán sùn kó tó di pé ẹ̀gbọ́n kábíyèsí Prince Adé tó ká ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu kó tó gbélé pé kí ló mean by kò lè sun ibi tán máa sùn. Ipe ṣé àrẹ̀mọ ọba ló ń sọ pé kò lè sun ibi tó fẹ́ sùn. Ipe láíláí kó má tún sọ̀rọ̀ nǹkan báyẹn mọ́. So gbogbo àwọn ìwà yìí tá bá gbé yẹ̀ wò kò jẹ́ nǹkan tó bójúmu rárá. Kò jẹ́ nǹkan tó dáa. Kò jẹ́ nǹkan tó dáa kí gbogbo àwọn nǹkan báyìí kó máa ṣẹlẹ̀. So ẹ̀yin ará lé, àwọn nǹkan tá a gbọ́ ní òótọ́ ní ká mú update ẹ̀ wá. A dẹ̀ tún gbọ́. Wọ́n ní wọ́n ti sọ fún gbogbo àwọn olórí yìí pé Queen Naomi àwọn nìkan ni true wife kábíyèsí nítorí pé àwọn nìkan ni wọ́n complete gbogbo àwọn ritual tó yẹ kán ṣe. Wípé wọ́n ti warn àwọn àǹtí wa gbogbo yìí, wọ́n dẹ̀ ti jẹ́ kán mọ̀. Wípé ṣùgbọ́n wọn ò fẹ́ gbọ́ rárá. Wípé wọn ò fẹ́ gbọ́. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa o. Bí a ṣe gbọ́, wọ́n ní akọ̀wé ọba ọ̀nà sọ̀rọ̀ wípé wọ́n padà wá sí inú ààfin. Ṣé mọ̀ pé wọ́n sọ pé wọn ò rí wọn? Wọ́n ní wọ́n sọ̀rọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin yìí wípé àwọn àǹtí wa wípé wọ́n mọ̀ ń pa ẹ̀, especially àǹtí wa ayé. Wípé ìgbà tí wọ́n wá gba ìwé yẹn, tí wọ́n wá gbà lọ́wọ́ àwọn, wípé tí wọ́n gbé padà tí wọ́n rí orúkọ Queen Naomi nínú ẹ̀. Wípé oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe nínú ààfin yẹn. Wípé in fact gan, wípé wọ́n ní stamp palace tó jẹ́ pé fúnra wọn, wọ́n máa ń fi òǹtẹ̀, wọ́n máa fi ń lu lẹ́tà. Ẹ rántí ìgbà tí a sọ gist fún yín pé wọ́n ránṣẹ́ sí Lákòrónà Royal. Wípé wọ́n kọ lẹ́tà, wípé kán yọ orúkọ Queen Naomi, kán ti step Queen Naomi down. Wípé táwọn yẹn fi kàn sí bàbá Erin ńlá, tí bàbá Erin ńlá ní rárá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ṣé bí wọ́n kọ lẹ́tà wọ́n fi òǹtẹ̀ lù. So wọ́n ní stamp palace tí wọ́n fi ń kọ lẹ́tà fúnra wọn. Wọ́n ní wọ́n dẹ̀ rí gbogbo àwọn stamp yìí nínú mọ́tò àǹtí wáyé. So definitely bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wáyé àti àǹtí Wahala wọ́n ní láti ní nǹkan ṣe pẹ̀lú ìwé tí wọ́n yọ orúkọ Queen Naomi registry book inú palace tí wọ́n yọ orúkọ Queen Naomi kúrò. So wọ́n ní wọ́n trick akọ̀wé ọba ni láti gba ìwé yẹn lọ́wọ́ ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní bí àṣírí ṣe tú, wọ́n ní àwọn èèyàn, wọ́n ní wọ́n ti máa ń rí stamp yẹn lọ́wọ́ àǹtí wáyé tipẹ́. So allegedly bá ṣe gbọ́, wọ́n ní akọ̀wé ọba sọ pé bí wọ́n ṣe fẹ́ kó ẹni tí ó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì sí wàhálà nìyẹn. Wípé every time ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kó máa lo fake stamp àti fake signatory bàbá Erin ńlá láti máa ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí.
so àwọn nǹkan tá a gbọ́ nìyẹn, tá a bá tún gbọ́ update mi a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ o. Mo dúpẹ́ lórí gbogbo ẹ̀yin subscribers mi, gbogbo bẹ́ẹ̀ ṣe ń share àti ẹ̀ ń like gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí, mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Èní ni 25 of April. Mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ Masholarette, ẹ darapọ̀ ẹ subscribe o. Ẹ subscribe sí channel wa o. Ọ̀fẹ́ ló bá dé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo yín o. Orúkọ mi ni Mashola kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa o tó ń bọ̀ ní July 15. Ẹ máa fi ojú sọ́nà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.